lórí ìdásílẹ̀ Yorùbá Nation tí wàhálà ti ń jà rìnrìn tipẹ́. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá mefeefa ti jáde o. Ohun tó sì sọ náà ni pé kò sóhun tó ń jẹ́ Yorùbá Nation kankan o. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni gbogbo ọmọ Yorùbá yóò máa jẹ́, àti pé lára Nàìjíríà ni gbogbo àwọn ìpínlẹ̀ yìí: Èkó, Ogun, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ondo, Ekiti yóò máa wà kí àwọn tó ń pariwo Yorùbá Nation yìí ti lọ sinmi àgbàjá o. Lánàá ọjọ́ Aje Monde ni wọ́n sọ níbi ìpàdé ńlá kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó, nígbà tí àwọn gómìnà ilẹ̀ Yorùbá gbogbo sáré wá jẹ́ Babajide Sanwo-Olu ní ìpè pàtàkì láti so ilẹ̀ Oòduà àrò tí àwọn ọmọ kaaro-o-jiire yóò bọ́ nínú àjàgà kò sówó kò sóúnjẹ, wàhálà àwọn onísùnmọ̀mí àti ariwo Yorùbá Nation táwọn kan ń pa kiri. Ǹjẹ́ ta ni ó wá ta ni kò wá o láàrin àwọn gómìnà ilẹ̀ Yorùbá? Seyi Makinde kúkú wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́, bẹ́ẹ̀ ni Dapo Abiodun láti ìpínlẹ̀ Ogun, lọ́kì àìdá tiwa ẹni tí ṣe olórí àwọn ọmọ kaaro-o-jiire ní ìpínlẹ̀ Ondo náà wá o, tí Adémọ́lá Adélékè Aláàfin ìpínlẹ̀ Ọ̀ṣun náà wá, tó ń ti Abiodun Oyèbánjí ẹni tí ṣe gómìnà wọn lẹ́kìtì. Ọ̀gbẹ́ni Babajide Sanwo-Olu gómìnà ìpínlẹ̀ Èkó gan ni ó gbàlejò kálukú gbogbo wọn o. Bẹ́ẹ̀ náà sì ti gbé ipò alága fún èyí tí olóògbé Rotimi Akeredolu gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ dìmú kí ikú tó ṣì lọ́wọ́ ọṣẹ́. Ibi ìpàdé ọ̀hún náà ti sọ pé ó ṣe kókó kí ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ó wáyé, èyí tí yóò túbọ̀ fún ilẹ̀ Yorùbá ní agbára gidi tá a bá sọ nípa ètò ààbò tó yè kooro. Bẹ́ẹ̀ gẹ́ ni àwọn gómìnà yìí tún sọ pé àjọṣepọ̀ tó gúnmọ́ gbọ́dọ̀ máa wáyé láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù àti Àmọ̀tẹ́kùn kí ètò ààbò tó gbópọn ó lè túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Nígbà tí wọ́n ń lo ìjọba àpapọ̀ ọlọ́gbẹ̀ ẹnu lórí onírúurú ìgbésẹ̀ láti mú Nàìjíríà bọ́ lọ́wọ́ ebi àti ìyan, àwọn gómìnà ilẹ̀ Yorùbá ti ké sí àwọn kọmíṣánná láwọn ilẹ̀ Yorùbá tí wọ́n rí sí ètò ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀ lápapọ̀ láti kóra wọn jọ lórí ètò tó mọ́ lórí tí yóò lè kó ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ ebi àti òṣì láwùjọ wa. Ní kété tí wọ́n ti parí ìpàdé ọ̀hún, lẹ́yìn tí wọ́n tilẹ̀kùn wọlé fún bí wákàtí 4 gbáko, gómìnà Babajide Sanwo-Olu gan ni ó ka àbájáde oríkókó 11 tí gbogbo wọn pátá jọ fọwọ́ sí. Ìyẹn àwọn gómìnà ilẹ̀ Yorùbá mefeefa. Nínú ọ̀rọ̀ wọn náà ni wọ́n ti gbé òṣùbà ńlá fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ Nàìjíríà lórí àwọn iṣẹ́ àkànṣe lóríṣiríṣi tí ìjọba ẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n lu àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù lọ́gbẹ̀ẹ́ ẹnu lórí àlàáfíà tó ń jọba nílẹ̀ Yorùbá, lórí ọ̀rọ̀ ẹ̀kúnwó oṣù tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń bá ìjọba àpapọ̀ fà lásìkò yìí. Àwọn gómìnà yìí kò ṣàì kí ìjọba àpapọ̀ kú iṣẹ́ o lórí bó ṣe ń wá ọ̀nà àbáyọ sí ohun tí ẹgbẹ́ òṣìṣẹ́ gbé kà níwájú. Bẹ́ẹ̀ ni wọ́n ní èsì tó dára nínú ohun tí yóò jẹ́ àbájáde ètò ọ̀hún bó ti ṣe ń lọ lọ́wọ́. Kókó míì tí wọ́n tún gbé sọ ní ìtẹ́wọ́gbà orin àkọmọ̀nà iṣẹ́ wà fún ilẹ̀ wa, èyí tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re máa ń lò. Wọ́n ti wá fẹnu kò báyìí pé gbogbo ilẹ̀ Yorùbá ló gbọdọ̀ sọ di orin àkọmọ̀nà wọn báyìí. Lákòótán wọ́n ti bu ẹnu àtẹ́lu ohun tó ń jẹ́ Yorùbá Nation o. Wọ́n sọ pé àwọn kò lọ́wọ́ sí o. Bẹ́ẹ̀ ni wọ́n bu ẹnu àtẹ́lu bí àwọn kan ṣe ń kóra wọn jọ àti àwọn ohun oríṣiríṣi tí wọ́n ń ṣe lórúkọ Yorùbá Nation. Ohun tí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá sọ ni pé kò sóhun tó ń jẹ́ Yorùbá Nation o, àti pé ọ̀kan péré báyìí ní gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ olùtọ́dá ẹ̀wà kò níbi kankan lọ o, bí kò ṣe pé wọn yóò máa jẹ́ ọmọ Nàìjíríà rere. Alore TV, Alore TV, nílé ní lóko ni ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n